ọ̀rọ̀ iná ti jó dojú gógó báyìí. A fẹ́ pe gbogbo yín níjà pátá, fídíò yìí lè máa pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá tẹ́ ẹ jí àgbà Yorùbá, mo fi fídíò yìí fẹ́ pe gbogbo yín níjà. A fẹ́ mọ bí tẹ́ ẹ wà, ṣé other side lẹ wà ní àbí mission tí àwa ń kárì òun lẹ wà. Ẹ ò lè wà nínú yàrá yín kẹ́ máa sọ. You have to come outside. Let the world know the side you are. Are you on the side of Yoruba nation, or you are still on the side of that this country will not break? You are still on the side of Nigeria. Come out. Adeboye, come and say it. Oyedepo, you too come out. Come and justify yourself. Come and justify yourself. Is it not this? Is it not the same God that is using us? Is it not that God that is talking to me as his prophet that is talking to you? Is it not that God? Is it not the God that told me that this country is not going to work again? Is it not that God that is talking to you? I am talking to all the Yoruba children here and the whole world. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní Nàìjíríà àti gbogbo àgbáyé ni mò ń bá sọ. Ṣé Ọlọ́run tó ń bá wa sọ, tó ń bá ìránṣẹ́ rẹ̀ sọ, èmi ni mò ń sọ, èmi Babaconfirm, ṣé òun kọ́ ló ń bá yín sọ̀rọ̀? Ẹ̀yin gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àgbáyé, ṣé ìkún kọ́ ló ń bá yín sọ̀rọ̀? Ẹ jẹ́ ká tètè gbọ́. Ẹ jẹ́ ká tètè gbọ́. Ṣé Ọlọ́run tó sọ fún wa pé Nàìjíríà, tó ń sọ fún mi pé Nàìjíríà yóò lè wọ́ọ̀kì mọ́, tó ní the only solution ni pé kí a break oníkálukú máa lọ. Ṣé òun kọ́ ló ń bá yín sọ̀rọ̀? Ẹ jáde síta, ẹ jẹ́ ká wo ibi àtẹ ẹ wà. Ṣé Yorùbá nation lẹ́wà? Tẹ́ ẹ bá sì ń wà ní, ẹ jẹ́ ká mọ iye àwọn tó wà ní Yorùbá nation. Ìdí tí mo ṣe fídíò yìí gangan nìyẹn. Ẹ jẹ́ ká mọ iye àwọn tó wà ní Yorùbá nation, ká sì mọ iye àwọn tó wà ní Nàìjíríà nínú yìí. Adébóyè jáde, jẹ́ ká gbọ́. Jẹ́ ká gbọ́. Lẹ́yìn fídíò yìí, a fún yín ní 7 days kẹ́ fi jáde. Àmọ́ ohun tá à ń ṣe o, a dẹ̀ mọ plan ta ní gidigidi gan. 7 days ni mo fún yín pé kẹ́ fi jáde láti wá sọ̀rọ̀ jáde pé níbo lẹ wà. Ṣé Nàìjíríà lẹ tẹ̀lé ní àbí Yorùbá nation? Oyedepo, jáde kó wá sọ̀rọ̀. Olúkọ̀yà, jáde kó wá sọ̀rọ̀. Pastor Chris, jáde kó wá sọ̀rọ̀. Ẹ jẹ́ kí fídíò yìí kó go viral. Mi ò nídìí láti pe àwọn wòlíì kékèké láwọn ìyàwó AK-47, àwọn ibi ọ̀run, ìgbàwo níbi ọ̀run dàgbà, àwọn onídọ̀tí, àwọn olóbo táǹkì, olóbo 1 náírà, àwọn ohun mi gbogbo mi fún mi, olóbo wọn, àwọn yẹn wòlíì kékèké. Àwọn náà mọ̀ mi ò lè sọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀, tí wọ́n bá sọ̀rọ̀ pẹ́rẹ́ wọ́n mọ̀ pé màá bà ayé wọn jẹ́. Mo fi ayé àti ọ̀run bo rẹ̀. Màá paint wọn ní red, yellow, black. Ibi tí wọ́n ti ń dán tẹ́lẹ̀, níbi tí wọ́n ti gbá yìí, màá bà ayé wọn jẹ́ débẹ̀. They know me very well. They know who is Babaconfirm JP. Mi ò stay ní ara mi rí. I go on my own way. Ọlọ́run tó pè mí lèmi tẹ̀lé. Ṣùgbọ́n Ọlọ́run tó pè mí kò ní kémi máa lo ewé àti egbò. I use it very well. Mo dẹ̀ ti fi heal a lot of people. Mo ti fi sọ a lot of people di ohun tí wọ́n fẹ́ jẹ nílé ayé, ewé àti egbò. So I don't care. I tell everybody anywhere I go. Ọlọ́run ò sọ fún mi pé mi máa lè ewé àti egbò. Kò fi irun ẹ̀wọ̀n mi rí látijọ́ tí mo ti ń ríran. Kò sọ fún mi pé ewé àti egbò kì í ṣe ti òun, ti Ọlọ́run ni. So therefore ẹ jẹ́ ká jáde. Ẹ jẹ́ ká mọ àti ẹwà. Ṣé Nàìjíríà lẹ́ṣin wà ní àbí Yorùbá nation? Adébóyè jáde, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáde, ẹ jẹ́ ká mọ àtẹwà. Ẹ̀yin ọmọ Yorùbá yìí náà sọ sí, ẹ jẹ́ sọ sí, ẹ mọ òtítọ́, ohun tó kàn dùn mí ni pé ẹ̀yin èèyàn yìí mọ òtítọ́, ẹ dẹ̀ máa dè lẹ́yìn àwọn onírọ́, ẹ máa dè lẹ́yìn àwọn tí wọn ò ní òótọ́ lẹ́nu. Ṣé nítorí owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn ni? Ṣé tó pé wọ́n jẹ́ pásítọ̀ yìí ni? Wọ́n máa bà ayé yín jẹ́, wọ́n máa da ayé yín, wọ́n tiẹ̀ ti bàjẹ́, wọ́n ti dàrú already.
ṣé ó ti àbí wọ́n ti ìwọ ló mọ̀ ìgbà tí pásítọ̀ yìí ti ń lo jẹ́ẹ̀tì mẹ́ta ìwọ ló mọ̀ náà tó jẹ́ pé mọ́tò ẹ̀ kò sí ìwọ mọ̀ iye secret ilé iṣẹ́ tí pásítọ̀ yìí ní ìwọ rí ọmọ pásítọ̀ ẹ̀ tó tàràkàrí wọ́n ti bà ayé yín jẹ́ already ṣe jẹ́ ká mọ̀ you come out jáde ká mọ̀ àtẹ̀wà ká mọ̀ ká lè mọ̀ iye àwọn tó wà ní ọ̀dọ̀ Yorùbá kí a lè mọ̀ iye ẹ̀yin tí ẹ wà ní àfọyín ní 7 days kẹ́ fi jáde kì í ṣe pé nínú yàrá lẹ ti máa sọ kì í ṣe it is not tẹ́ ẹ bá ń sọnù yàrá àwọn èèyàn yìí ò ní jẹ́ kí wọ́n mọ̀ pé a ti rẹ́dì ò ní ní tí àwọn olè tí wọ́n ń di tó ń darí Nàìjíríà ò ní jẹ́ kí wọ́n mọ̀ pa rẹ́dì ọ̀lẹ́ni téèyàn bá ṣe ń sọ̀rọ̀ nínú yàrá àwa tá a wá ń sọ ń ta báyìí kọ́ a bẹ̀rù ẹnikẹ́ni tó bá fẹ́ fi wá ṣe ni kó wá fi wá ṣe gbogbo ẹ̀ náà ikú ló máa gbẹ̀yìn dodo ẹ̀ kàbí kí ló tún wà mẹ́ lẹ́yìn kìíní ikú kọ́ ni ikú ló gbẹ̀yìn dodo ẹ̀ kí lẹ̀ ń bá kiri bó olówó wà kú ó ní bí o bá lówó wà kú bí o bá lọ́rọ̀ wà lọ ayé ọlọ́jọ́ kan àfàyè yìí sílẹ̀ asán máa láyé jẹ́ ìwọ ló mọ̀ pé ayé yìí asán ni àwa ti mọ̀ wípé mi Babaconfirm mo ti rí ayé yìí pé asán ni anything tó bá fẹ́ ṣẹlẹ̀ ní kó jẹ́ kó ṣẹlẹ̀ Yorùbá nation òun làwa jà fún tálẹ̀ yín jà fún kẹjẹ́ ká dán we give you 7 days gbogbo ẹ̀yin olórí gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́ jẹ́ pé you are on the side of Yorùbá let us know you come outside and say it do the video let it go viral come outside that you are on the Yorùbá nation you want us to break that is all àwọn tí wọn ò dẹ̀ fẹ́ jẹ́ ká break let us know them ẹ má máa fún wa ní igbó dídí ṣán ẹ jọ ẹ̀yin èèyàn burúkú yìí ẹ̀yin máa fún wa ní igbó dídí ṣán ẹ jẹ́ ká mọ̀ iye èèyàn tó wà ń bẹ̀ ká mọ̀ iye àwa tá a wà ń bí tá a rán òun rèsì yìí ká lè mọ ohun tá a fẹ́ ṣe ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá ẹ̀yin ọmọ ògidì Yorùbá ẹ ṣíà fídíò yẹn kó dọ́dọ̀ wọn ẹ jẹ́ kí wọ́n kọ́ jáde kì í ṣe ọ̀rọ̀ nù yàrá ọ̀rọ̀ ìta ni pé yes àwọn ti support Yorùbá nation the race ni pé Yorùbá nation náà ni ṣé Ọlọ́run tó ń fi wọ́n wá kọ́ ló fi wọ́n wọ́n ẹ jẹ́ ká gbọ́ kì í ṣẹ̀yin wòlíì nìkan gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá ibi tẹ́ ẹ bá wà on the side you are let us know so that a lè jókòó lórí figures àwọn tí wọ́n wà on the Yorùbá side and the figures àwọn tí wọ́n wà on the Nigerian side ẹ ṣe gan ni ojú òní tìyìn bàbá Koiki ògo ni fún Ọlọ́run lókè ọ̀run nínú ayé yín bàbá Sunday Igboho ògo ni fún Ọlọ́run lókè ọ̀run nínú ayé yín gbogbo ẹ̀yin agbátẹrù pátápátá ẹ̀yin bàbá wa tá a bá lókè tá a sì rí òtítọ́ lẹ́nu yín tẹ́ ń ṣe agbátẹrù fún Yorùbá nation yìí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run fún lórí ayé yín gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lórí ayé yín ojú òní ti gbogbo wa ẹ fi fídíò yìí ṣọwọ́ èmi ni ọmọ yín tòótọ́ Babaconfirm JP jẹ́ ká mọ àtòkọ ṣé Yorùbá ló wà ní nation ni àbí Nàìjíríà ló wà jẹ́ ká mọ fíjọ́ ẹ̀yin àwọn ayé mọ ìjọ wọn náà ẹ bá wọn sọ̀rọ̀ tá a bá ti mọ àti wọn wà àwa ò ní máa wàtá láti wá máa bú wọn àwa ò dẹ̀ ní wá wàtá a máa rí pé tòótọ́ dà pé Ọlọ́run tó ń bá wa sọ̀rọ̀ tí ń bá wọn náà sọ̀rọ̀ nìyẹn ẹ jẹ́ ká mọ àti wọn wà ẹ jẹ́ ká mọ báwọn pásítọ̀ yìí sọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ nù yàrá ọ̀rọ̀ ìta ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn lọ gbàgbé ẹ̀ ọ̀rọ̀ páwọn èèyàn máa dọ́ ìjọba gan máa dọ́ pé yéè iná ti jó dórí gógó òun làwa ń sọ ẹ ṣé gan ni ẹ ṣíà mo ń bọ̀ mi ò tí ì dé God bless you.